ọmọdé làwọn tó kú intense ìjọba ò dáa ẹ jẹ́ ká rí wípé ẹ ń show love ẹ jẹ́ ká rí pé ẹ ń show empathy ẹ jẹ́ ká rí pé ẹ ń wà concern over ọmọ tó kú ẹ jẹ́ ẹ béèrè nípa wọn kí ló ṣẹlẹ̀ sáwọn òbí wọn ẹ sọ̀rọ̀ nípa wọn ẹ ṣe àdúrà ràn wọ́n lọ́wọ́ èyí tẹ́ ń ṣe yìí gbogbo àwọn èèyàn ló ń rí gbogbo àgbáyé ń rí àwọn kan dẹ̀ ń dúró wọn ń wo ibi tó máa bá sí àwọn fámìlì tí ọmọ wọn kú àwọn tí ẹlòmíì náà á rìn sí ìdẹ́ ìṣe yóò dáa kò dáa ìdẹ́ ìṣe ò dáa ẹ̀yin ẹ ti ẹ̀ jẹ́ kíjọba ti ẹ̀ rí lára yín pé ẹ̀mí àwọn èèyàn jọ yín lójú ẹ jẹ́ káwọn èèyàn rí pé ẹ̀mí àwọn èèyàn jọ yín lójú. Hello? Hello? Yeah, mo ń gbọ́ ẹ gbóhùn sókè. Ẹ kú ètò. Yes o. Nǹkan tí kán bá wa mójútó náà ni pé àwọn èèyàn máa ń fọ̀ tẹ́lẹ̀ wọ́n máa ń palàpalàpà ni wọ́n á fọ̀ tẹ́lẹ̀ wọ́n máa palàpalàpà nǹkan tó yẹ kán bá wa mójútó náà ni pé báwo ni wọ́n á ṣe rí àwọn òbí àwọn ọmọ yẹn lọ́wọ́ kọ̀ọ̀kan. ẹ tí ẹ sọ̀rọ̀ nípa ẹ kó dáa. tí ó tún ní ìlẹ̀ á wo a máa put into consideration ni ṣùgbọ́n kò wá ṣe pé àlàyé láwọn àgbélé àwọn tó ti kú àwọn ọmọ yẹn àlè rí wọn mọ́ àlè rí wọn mọ́ nǹkan tó wọ́n dẹ̀ jẹ́ lọ́la àlè mọ́ Oríyọmí mi náà wà nù wọn. so ọ̀kẹ́ jọ tó bá ṣe lè rí àwọn òbí àwọn ọmọ yẹn. Ìdòwú Akeem ṣé o mọ̀ pé wọ́n máa ń bá mi sọ̀rọ̀ dáadáa nínú WhatsApp o tiẹ̀ ti lose gbogbo kinní yẹn lọ́dọ̀ mi láti sìn lọ wọ́n má pè mí o. Hello? mo ń gbọ́ yín má pè mí láyé ẹ nínú WhatsApp o má pè mí o tó bá rí tó bá sẹ́ni voice note òfò kan sí mi má pè mí o. Hello? mo ń gbọ́ yín má pè mí o Ìdòwú Akeem má pè mí láyé ẹ. Hello, mo ń gbọ́ yín. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ kú program. Yes o. Ẹ dòwúkọ ní few comment lórí issue tí ó ń lọ lọ́wọ́ yẹn ni. Bẹ́ẹ̀ni. Ọ̀nà kó bá ara àwọn òbí àwọn ọmọ tí ó ṣaláìsí yẹn lójú. All people need to dání láti wà after ni pé wọ́n ṣe máa get in touch pẹ̀lú àwọn parents àwọn ọmọ yẹn. Àwọn tó wá lè yọjú síta kí wọ́n yọjú síta. Then another thing tẹ́mi ní fẹ́ bèrè ni pé àwọn ọmọ yẹn ìgbà tí wọ́n lọ bẹ̀ ṣé adult tó mú wọn lọ ni àtọ́ndà lọ bẹ̀ yẹn fúnra wọn. Adult èmi ò mọ̀ bọ̀ adult ló máa mú wọn lọ náà ó dáyé jì ní wọn. ìlú ìbọ̀dà wà wà yín sìn àwọn òyìnbó believe in a mistake àkọ́kọ́ ní ìyẹn kejì if you see there is danger in a minute coming up in a place you are supposed to leave. mo ń gbọ́ yín. Tí o ti rí pé ìwé táwọn Yorùbá ti àwọn tó mú àwọn ọmọ yẹn lọ náà ní fault. Tẹ́bá ti rí pé this is danger coming up, this is danger èrò yẹn ti ń pọ̀ ju kọjá bó ṣe ó lè kó ní kálukú take a leave. Inú àwọn tó mú wọn lọ ni mo ń sọ yìí as an adult as a big brother as mama bro mi lọ bọ̀gàn and I can see that there is danger coming up you are supposed to leave the venue. You know, you don't have to wait until the damage has been done before what you marry signal when there's a problem coming up then you leave. From January Ọlọ́run má jẹ́ kéèyàn rí poverty ìyá mi. Ọlọ́run má jẹ́ kéèyàn rí poverty kéèyàn rí ibi. And let me tell you tó bá jẹ́ wípé àwọn nǹkan honestly tó bá jẹ́ wípé àwọn nǹkan tó yẹ kó wà in place ni ìyẹn ò mí pé kíní yóò ní pàpà ṣẹlẹ̀. But àwọn people yẹn máa wà exonerated. Tí nǹkan kan máa kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe nǹkan pé kí nǹkan yẹ kó wà ní pèsè. Òun náà ni mo sọ mo ló sì máa ṣẹlẹ̀ gan. Á sì ṣẹlẹ̀. Wọ́n bá fi anything pé wọ́n bá ti set up security bó ṣe jẹ́ kó wà ní pèsè bó ṣe kó wà ní pèsè. Èrò lè overpower. Gbọ́ nǹkan tí mò ń sọ fún yín mo ní tó bá jẹ́ pé ó wà in place ó sì máa ṣẹlẹ̀ tó bá máa ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n máa wà exonerated. Ẹgbẹ́ mi ṣe gbọ́ program yìí ò tí bẹ̀rẹ̀ as at that time. Ìyá mi ò fẹ́ sọ̀rọ̀ lórí kinní yẹn torí tí n bá tu wọn ní mò ń fọ́dà ṣe kinní kan ìyẹn ò ń ṣe excuse
tó bá jẹ́ pé nǹkan tó yẹ kó wà in place wà in place nǹkan tó máa ṣẹlẹ̀ sì máa ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n máa wà exonerated. tọ́ ẹ̀yin èèyàn wa arábìnrin yìí tí wọ́n ń pè ní Yínká TNT ó ti sọ̀rọ̀ ó ti tún sọ̀rọ̀ o yẹ ṣáà ti wo fídíò náà láti bẹ̀rẹ̀ títí dé ìparí ẹ gbìyànjú láti tẹ nǹkan tí ẹ bá lérò sí comment section ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀ lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ire lójú gbọ́ máa rí o ó tún ti bẹ̀rẹ̀.